ìláyé ọlọ́run ọba o adúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba tó dá wa sílé ayé. Torí ọmọ ọlọ́jọ́ bí ló járò yìí ó máa fohùn rẹ̀ ohùn jálá kọrin ló jẹ́ ń ṣe bí bá mi kéwà hàn. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ́rí fẹ́ni tó lọ́lá, ẹni tó lọ́lá là gbọ́lá fún, ẹ jẹ́ gbọ́lá fẹ́ni tó níyì tó lẹ́yẹ tó lóhun gbogbo ọlọ́run ọba. Ìláyé ọba ọlọ́run ọba mi òkè tó dá wá sílé ayé, àwa jẹ́ kó o pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́, wàá dàgbà wàá dògbó agbára elédùmarè ọba mi táwa mò ń perí gan tá mò ń kó bẹ́rẹ́ fún. Olúwa Jósẹ́fù tí gbogbo èèyàn mọ̀ sí Jòsí Àpàlà àṣèyí sàmọ́dún lágbára elédùmarè ọba. Ó ti wá sọdún èyí o Jòsí o, àló ti sọdún èyí ó ṣe tẹ̀mí lágbára elédùmarè ọba mi tó ládé tó fadé bóra bí aṣọ. Ìláyé aláwùrà bí àwa jẹ́ kó o pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́, ìbànújẹ́ ayé ò ní kọ̀ láyé ọmọ bá ikú dẹ́gbẹ̀rá ni o. Dákẹ́ máa gbóhùn lẹ́nu mi ọmọ anímọ̀wóde. Ìwọ lọmọ Ògbómọ̀ṣọ́ àjílété, ògbó kọrọbítí kọrọbítí, ògbó kọrọbítí, ògbó wa kò gbó ọmọ gbogbo jà, àwọn alágbogbo ńlọlú jà. Nílé ìjókè òró ọmọ ajílété pọ́dógún o, ogun kan jàjàjà kókó wa lẹ́rú l'Ógbómọ̀ṣọ́ ń bí. Àbẹ́ gbọ́ Jòsí o, ìwọ lọmọ wọn lókè lérin, ṣebó lórí ìrì ọmọ ló ń ṣayẹyẹ ní May 5. Òní tọ́jọ́ bí rẹ̀ wá pé ìbànújẹ́ ayé òní kàn láyé máa sàmí sàṣẹ lágbára elédùmarè ọba. Jòsí Àpàlà ni mò ń perí, ọmọ ológo 4G ó yá máa dá gọjọgọjọ lójú agbo. Ikú tó yáwó ò ní pa ọ́, àrùn òsì ní gbé ọdẹ ní tiẹ̀. Jòsí o, òní lòní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Àló ti sọdún èyí àròyé ló ń jẹ́ ọ̀pọ̀ ọjọ́ bí. I wish you long life and prosperity. Ìgbà ọdún kan ni o, ọdún kan ni. Ìjálá nìkan kọ́ lọ́ba mi òkè fún wa, a tún lè fohùn jálá ká tó fi kọrin, ká fi ṣe bí bá mi kéwà hàn. Ṣebí torí ọmọ ọlọ́jọ́ bí akẹgbẹ́ mi tó ń ṣayẹyẹ ní o.